Gbọ́ pé bọ́sẹ̀ kú ni. Kí ló dé tí gbogbo wọn kú lé wọn bẹ́ẹ̀? Tó bá jẹ́ kó jẹ́ṣu tó tún wá kú, dáàbò kí ṣùyẹn ò ṣiṣẹ́ nìyẹn. Mo sọ bẹ́ẹ̀ mọ́. Ọlọ́jẹ̀ ni mí, ṣẹ́gun dádé. Mo fẹ́ kí o so oore ńlá kan fún mi, kí o yá mi ní bàtà ará ọ̀run bàbá rẹ̀. Èmi tàbí ní ìdílé Kristẹni, kí ló kàn tèmi àti eégún? Gbìyànjú láti gba àwẹ̀ 9 fún ọjọ́ 9. Ṣé o rò pé nǹkan kan ò tí ì ṣe báyìí? Ń gbọ́ kí ló dé? Kí ló dé? Kí ló dé tẹ̀ ń bínú Ọládé? Ẹ̀yin gbálẹ̀ ẹ̀yin gbàdó sí. Kó pàgbì. Òkú lẹ́lẹ́jà ń tà. Báwo lo ògùn ẹrù bí bàálù báwo yóò dàgbọ́? Kí ló dé ojú yín yóò. Ó jọ bí pé mo rẹ́rìn. Yeah, ẹ̀yin rẹ́rìn but kò like. Ó jọ pé mo ń ké. Just tears dropping like you're bothered. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀, gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ wa ApreelTV, gbogbo ẹ̀yin olólùfẹ́ Adédoyin Kúkọ̀yí, ṣàlàáfíà ni mo bá yín. Ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò, ẹ ṣé ẹ kú àdúrótì ọdún tó ti pẹ́. Ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run àní jọra wa lójú o. Lágbára lọ́wọ́ Ọlọ́run àwa la máa wá, ẹ̀yin náà dẹ̀ ni a máa bá. Wọn ò ní fẹ́ lòmí ìṣèmí àti yín. Bẹ́mi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kàn mọ́lẹ̀pọ̀ kan nǹkan mímu nǹkan ìmú. Ọmọ aládé 16, èmi lọmọ àròbí ọmọ àtòrì. Ètò yín ètò gbajúmọ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, òun náà ló tún gun orí afẹ́fẹ́ báyìí. Kí wá ṣe èmi nìkan ni mo máa ṣe atótónu. Ẹ̀yin náà mọ̀ pé àlejò kan láti jókòó sí ọ̀kan mi. Ẹja ńlá ni àlejò tí a gbé wá lénìí. Ó lè má jẹ́ ní ti ara, àmọ́ nípa ti ọpọlọ àti nípa iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Èèyàn yìí ni wọ́n, èèyàn ẹ̀yẹ ni wọ́n, olólùfẹ́ yín ni wọ́n. Adẹ́rìn pani ni wọ́n pàápàá. Wọ́n tiẹ̀ wá jẹ́ kó máa yé mi pé àwọn kó àwọn ẹ̀rín yẹn, àwọn àwàdà yẹn, àwọn kó sí àpò báyìí wá ni. Wọ́n á ní k'Ọlọ́run ṣáàjọ́ kó fún mi ní okun àti agbára láti lè tọ́kù ètò yìí jálẹ̀ lénìí. Ta ni ẹni tí mò ń pèrè gan? Àyànfẹ́ yín, olólùfẹ́ yín. Ṣọ́mọ ọba ni wọ́n? Mi ì rò bẹ́ẹ̀. Ẹ wo, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Ẹ jẹ́ k'àlejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá. Àlejò mi, ó yá.
pẹ̀lẹ́ ẹ̀lẹ́ yé àtijọ́ easy. Èmi ò tiẹ̀ wájú kankan ìgbà àkọ́kọ́ ni tó jẹ́ pé mo máa wo àlejò mi báyìí nítorí ọwọ́ tẹ́ ẹ gbé wọlé yẹn kò yé mi. Olórin gangan ọwọ́ tí àwọn náà fi bẹ̀rẹ̀ wọn bẹ̀rẹ̀ ní ọwọ́ tó rọrùn ni. Ṣé lóòótọ́ òun lè wá mí hẹlẹhẹlẹ kí ló dé tẹ̀ fúnra yín wàhálà. Ijó ni ebi ijó la pè é. Ijó rọrùn ẹ kúlé. Ẹ kú ọjọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú. Ojú tó máa rí yín ó máa ṣe bí ẹni gbó díẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn aráalé ń kọ́. Gbogbo wọn wà mí tá a fi wọ́n sí. Olúwa ṣeun. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé báyìí báyìí. Tọ́ a kí gbogbo olólùfẹ́ wa lé àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà a kí àwọn ọmọ káàárọ̀ oòjíire àwọn haúsá kọ̀ọ̀kan náà ń wò wá sànú àkú tàbí sànú dèkù bí òjò ní o akáwọn ti Ìgbò náà Kedu ọdìmọ Kalaba ọdìmọ ọpọlọ tó ń kan gbogbo ẹ wọn ni akí lédè oníkálukú. Ṣọ̀tún ṣòsì má bàbí kan jẹ́ lẹ́yìn tí. Gbogbo èdè la gbọ́. Èmi náà rí bẹ́ẹ̀. Gbogbo èdè. Èmi náà rí bẹ́ẹ̀. Ẹ kí ni orúkọ yín gan? Torí orúkọ ìnagijẹ òun ni ọ̀pọ̀lọpọ̀ wa ṣe bí ẹni mọ̀ yín sí. Àmọ́ ṣáà lórúkọ tí ìyá àti bàbá tí wọ́n sọ yín. Orúkọ mi ni Babatunde Usman. Tunde Usman lórúkọ mi. Babatunde Usman. Ọmọ bíbí ìlú wo ni? Ọmọ bíbí ìlú Kwara ni mí nílọrin Àfọ̀njá. Lápá abó ńlọrin. Lọrin south bẹ́ẹ̀ bá ti dé Gàákànbí ẹ̀yẹn sá sọ pé ń lọ sókè Ògùn. Òkè Ògùn. Nílùú mi ní ìlú Ìlọrin. Ní ìlú Ìlọrin. Bẹ́ẹ̀ni Òkè Ògùn. Báwo ni kékeré yín ṣe lọ? Níbo náà bí yín sí? Mo lẹ dàgbà sí? Àwọn iléèwé wo lẹ lọ? Ẹ ṣé wọ́n bí mi sí ìlú Ìlọrin náà. Ìlọrin ni mo ti ṣe kékeré ibẹ̀ náà ni mo ti lọ léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a máa ń pè ní Gàákànbí primary school. So after ìgbà tí mo jáde primary school ní nǹkan bíi 92 ni mo wá sí Èkó. Àwa bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́. Iṣẹ́ wo ni ẹ bẹ̀rẹ̀ nígbà tẹ́ wá sí Èkó? Mo bẹ̀rẹ̀ iṣẹ́ electrician àwọn tán máa ń tún TV ṣe iṣẹ́ rédíò ní kìsà èmi náà ní pọ́n lé tẹ́lẹ̀ ni àmọ́ gbà tẹ́ wá ní kí n fọ́ gbogbo ẹ̀ lójú báyìí iṣẹ́ rédíò ní kì àwọn à ń ṣe rédíò à ń ṣe kò ń ṣe gbogbo àwọn plasma sí àwọn TV tó jẹ́ pé TV mi ilẹ̀kùn ẹ̀ tó wà níbẹ̀ bí ilẹ̀kùn dáńfó nígbà tí ó bá sí pánẹ́lì ẹ̀ báyìí ẹ̀hún la fi bẹ̀rẹ̀ ńgbà yẹn so ìgbà tó wá di inú iṣẹ́ rédíò ní kì yẹn ni mo wà ni mo pàdé ọ̀gbẹ́ni kan wọ́n máa ń pè ní Àmùdá so àwọn máa ń ṣe eré orí ìtàgé so tá bá ti ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù ó máa ń sọ fún pé òun lọ rìhásà mo ní rìhásà kílẹ̀ ń ṣe ó ní òṣèré orí ìtàgé ló mo ní èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ sí iṣẹ́ yẹn ni mo fi wá darapọ̀ mọ́ òun ní 1994 so a bẹ̀rẹ̀ ìgbà tá a bẹ̀rẹ̀ ẹ mọ̀ nǹkan tá a mọ̀ ń pa yàtọ̀ à ń ṣe pẹ̀lú yẹn ó tú díẹ̀ mo tún lọ darapọ̀ mọ́ àwọn kan ní Ìjẹ̀ṣà Tẹ̀dó ní Sùúrùlérè àwọn mẹ́ta ni wọ́n lead so wọ́n wá sọ group yẹn ní trip O torí pé wọ́n jẹ́ ọ̀gá mẹ́ta so a tún darapọ̀ mọ́ àwọn yẹn à ń bá lọ títí so lára àwọn tí wọ́n wá jẹ́ bíi senior wa ń bẹ̀ tá a wá jọ wà nígbà tí yẹn tún dàrú a tún create mi kó tó wá di pé mo ṣẹ̀ wá dọ́dọ̀ Muyideen Ọládàpọ̀ ní 1999 ìyẹn Làlá. Bọ̀dá Làlá. Bẹ́ẹ̀ni. Àwọn ni wọ́n wá jẹ́ ọ̀gá yín. Bẹ́ẹ̀ni. So ọdún mélòó lẹ lò pẹ̀lú Làlá? Ọdún tí mo lò pẹ̀lú Làlá ó pọ̀ torí pé ìgbà mi máa ń wà ọ̀gá bí ọmọ ìyá máa ń wà tó jẹ́ pé ní dísìn bí mo ṣe wà yìí mi lè sọ pé bóyá mi àti ẹ̀yà ara wa náà so ó pọ̀ torí ẹ mọ̀ pé bàbá ṣe ń jí lójoojúmọ́ lèèyàn máa kẹ́kọ̀ọ́ sí. Iṣẹ́ tẹ wá lọ kọ́ ìyẹn ti rédíóníìkì ṣé ẹ ti pátì ní abẹ́ yìí ń ṣe lẹ́gbẹ̀ẹ́? Mi ì ṣe lẹ́gbẹ̀ẹ́ àti pátì torí pé iṣẹ́ yìí náà ni ò fàyè gbà wá eléyìí tá à ń ṣe gan à ń wáyè ẹ mọ̀ gbogbo ẹ máa ń dàpọ̀ mọ́ra wọn ká máa nígbà tí olúwa ẹ bá tún wá ru TV kiri ń sìn láì sálábàárù ẹ mọ̀ àwọn nǹkan lọ́n ṣàánú wa ni a ti fi ìyẹn lẹ̀ sẹ́gbẹ́ kan. Sí ẹgbẹ́ kan. Bẹ́ẹ̀ni. Àwọn òbí yín dẹ̀ fún yín láyè wọ́n gbà pé kẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣe iṣẹ́ tíátà. Wọ́n fún mi láyè o nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ irú bàbá tó bí mi ní ìsìn àfáà àti ẹ̀ ni wọ́n kọ́dà ìmáàmù ni wọ́n irú bàbá kọ́kọ́ wò pé àti wá gbọ́ pé èmi odidi àfáà
èmi odidi imam kí ọmọ mi máa wá but ẹ mọ̀ ọ̀nà tọ́lọ́n bá ti sọ pé èèyàn máa rìn láyé so ngbà tí adẹ̀rín tọ́lọ́n dẹ̀ ló máa rí bó ṣe rí àwọn náà wọ́n gbà fọlọ́ so wọ́n fàdúrà ràn wá lọ́wọ́ sí àmọ́ ngbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn kò sóbi tó máa ń fẹ́ gbà pọ̀ mọ́ ń ṣeré orí ìtàgé because wọ́n rí bí ìgbà tó jẹ́ pé onírarùn àbí ò tiẹ̀ wá níṣẹ́ rárá a máa dúpẹ́ fọlọ́ náà. Olúwa ṣeun. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bọ̀dá Babátúndé abala oríṣiríṣi ló wà lórí ètò Gbajúmọ̀. Ìkan wà tí a pè ní ojú abẹ ìyẹn jẹ́ tẹ̀yin àti àwọn olólùfẹ́ yín. Ìkan wà tó jẹ́ pé a pè ní ṣó láyà ìyẹn jẹ́ tẹ̀yin tèmi àti àwọn tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ nílé. Àmọ́ ìta a máa kọ́kọ́ fòdà báyìí nísìn òun ni à ń pè ní ojú abẹ. Ṣé ó yá ká sojú abẹ ń kò? Ẹ sọ. Àjọsọ ni ṣé ó yá ká sọ? Ká sọ. Abẹ mélòó tún fẹ́ bà wá lẹ́rù mọ́ lójú abẹ wa ojú wa yìí. Orúkọ mi ni Wándé láti Èkó. Mo fẹ́ béèrè lọ́wọ́ Uncle Okele pé kí ni àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Uncle Lala. Fáǹsì mi gidi lẹ́ni ìlú tó olólùfẹ́ mi gidi ni ẹ máa rí pé ńgbà tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo mẹ́nu dé ibi Lala àjọṣepọ̀ tó wà láàrin èmi àti Lala òun ni mo ti sọ yẹn pé ọ̀gá mi ni ẹ̀gbọ́n mi ni dádì mi ni ẹni tí a jọ wà tipẹ́tipẹ́ gbogbo nǹkan ni Lala jẹ́ sí mi so bó ṣe jẹ́ nìyẹn. ẹ jẹ́ àtúpadà síjú àbí. Orúkọ mi ni Mrs. Òjòpá Okopeyemi. Mo ń sọ̀rọ̀ láti Ilé Ifẹ̀ so mo fẹ́ sọ̀rọ̀ nípa Okele. Èèyàn gidi ni wọ́n a dẹ̀ máa ń gbádùn iṣẹ́ tó máa ń ṣe àwọn tíátà wọn máa ń wù wá tàbá òun máa ń pa wá lẹ́rìn gan-an so àkàtún fẹ́ sọ pé kí wọ́n tún máa put more effort so that kí àwa olólùfẹ́ wọn ká lè máa gbádùn wọn síwájú àti síwájú sí. Ẹ ṣé o a dúpẹ́ lọ́wọ́ yín tí o bá sẹ́yìn kò sáwa náà gbogbo ẹ̀ náà ti dàpọ̀ mọ́ra ẹ ṣé a dúpẹ́. Ipa tí ẹ máa ń kó nídìí iṣẹ́ tíátà bíi ká dẹ́rìn pẹ́ ni bíi ká ṣàwàdà báwo ni ìrìn àjò yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀. ṣe rí ìrìn àjò tí ó lágbára díẹ̀ ni torí látìgbà tí èmi ti wà ní primary school ní Ìlọrin gbà yẹn ni ìgbà mi wà ṣẹ́mọ̀ ìgbà mi àyìn Yorùbá náà lẹ́pọ̀ wípé wọ́n ní fìtílà òun rí náà rí di ààrẹ so táwa bá ń sọ̀rọ̀ ńgbà mi ọmọ aráwọn lẹ́rọ ìwọ ṣe wá pààyàn lẹ́rìn báyìí even though èmi tí mo sọ̀rọ̀ gan lè máa mọ̀ pé bóyá ọ̀rọ̀ torí mi kàn sọ nọ́mà so ó máa wá bẹ́ẹ̀ nígbà tí a dẹ̀ tún bẹ̀rẹ̀ tó di pé mi fúnra mi náà wá darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé gẹ́gẹ́ bí mo yẹ sọ so mo ọjọ́ kan ẹ mọ̀ pé a máa ní stage tá a máa ń ṣe ibẹ̀ gan ni orúkọ tí mò ń jẹ́ ti wá ìyẹn Òkèlè so a fẹ́ ṣe stage ńjọ́ kan ni wọ́n wá fẹ́ fi mí ṣe akọ́dà àwọn tó máa ń gbọ́ padà ní lẹ́yìn ọba yẹn so ni director wa lórí stage ńjọ́ náà bá ní Òkèlè ni màá jẹ́ ǹsìn mo sáà wò pé èèyàn tó bá fẹ́ ṣe akọ́dà náà àbí kò ń ṣèyàn tó yé ó gbádùn lọ títí náà àbí báwo àṣà ṣe àwọn ẹ̀dá wọn àwọn fọ́ọ̀nì bó ṣe di pé àwa òkú tẹra mọ́ nìyẹn pé bóyá ọ̀nà ẹ̀mọ̀ Ọlọ́run ò ní pani lórí kó mọ́ fi irun gbọ̀n rọ́pò olúwẹ̀ bá lòun fẹ́ ṣe fine boy náà ní ìsìn fine mélòó ojú olúwẹ̀ rí. kí ló ṣojú yín. ìlà rí ẹ̀yin náà rí gbígbà táwọn wa pẹ̀rẹ́ lẹ̀ èmi náà fáwọn wọn bá tèmi àwọn èmi náà wá wò pé irọ́ kó wá di pé làwọn náà wá ń gbá research láti pààyàn lẹ́rìn káwa náà tó ní mo correct ẹ̀. ṣé ó ní ipa míì tẹ́lẹ̀ kó yàtọ̀ sí ipa pé ká pààyàn lẹ́rìn ká ṣàwàdà. kò sí ipa tá a lè kó. ipa míì wo lẹ ti kó tó jẹ́ pé ó fẹ́ jọ mọ́. àwọn ipa tí a ti kó tí wọ́n ti fi wá ṣe ọmọ àwọn wáyàwáyà ẹ má jẹ́ ń pé tán kí n sá ti lówó tí wọ́n ti fi wá ṣe inú fíìmù náà wá. a ti kópa oríṣiríṣi a ti ṣe student náà a ti ṣe jagunjagun. ní bàbá tó wà níwájú mi. sẹ́mi
èmi náà ni kò sí pátí èèyàn bá gbé wá ẹ mọ̀ pé script bí wọ́n bá ṣe gbé wá torí pé àwọn èèyàn wa wọ́n máa ń believe pé òkè o torí pé Òkèlè ń sin o ọ̀dà níjọ́ kan lẹ́nìkan pè mí sí fíìmù tán ní kan wá fún mi ní script wọ́n wá fẹ́ máa explain script yẹn wọ́n bá ní student lẹ́fẹ́ ṣe o kò ń ṣe gateman o so torí pé gbogbo wọn ti rí i pé bóyá gateman nìkan ni Òkèlè lè ṣe mo ní ẹ mọ̀ gbà mí torí Ọlọ́run láì ṣe civil defence kò sí nǹkan táwa náà lè ṣe èmi nìkan kọ́ ni èmi bàbá tẹ èmi náà kọ́ṣẹ́ security mi kan ẹ wo ọ̀rọ̀ pọ̀. ṣé ẹ ti gbé eré kankan jáde pẹ̀lú owó ara yín. pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run mo ti produce first production mi ni a pè ní Ojú Ọgbẹ́ 2007 gbà yẹn pẹ̀lú àtìlẹ́yìn Làlá náà ni ẹlẹ́ẹ̀kejì ni Àkóbáwá Ìdì ẹlẹ́ẹ̀kẹta ni Orin Dọ́là ìkẹrin ni Ìjọba Ọ̀sẹ̀ Kan Kò Sọ̀fẹ́ Ìjọba Òmìnira so gbogbo àwọn eré tẹ́ ẹ ti gbé jáde ní pẹ̀lú ní ọwọ́ ara tèmi. èwo nìyí tẹ́ ẹ ṣe tí orúkọ yín fi jẹ́ àtẹ́wọ́gbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àmọ́ pé ẹ ti kópa nínú eré lóríṣiríṣi tó ti pọ̀ tí ò lóǹkà àmọ́ èwo ni ẹ wò pé ó dàbí ẹni pé léyìí ni Ọlọ́run fẹ́ ṣe àmì sí jù nínú gbogbo àwọn iṣẹ́ tí mo ti ṣe. Ọlọ́run fi àmì sí gbogbo àmọ́ eléyìí tí mo nígbà tí mo ya Orin Dọ́là ńgbà yẹn mo rí pé kíní yẹn fẹ́ máa bọ̀ àmọ́ eléyìí tí mo lè sọ pé ó jẹ́ kíní òun ni Kò Sọ̀fẹ́. Kò Sọ̀fẹ́. yà. níbo lẹ ti yà ṣé Èkó ni àbí. Èkó ni ní Kòròdú. gbogbo àwọn sinimá tí mo sọ yìí náà Muyideen Ọládàpọ̀ Làlá náà ló jẹ́ olùdarí gbogbo ẹ̀ pátápátá. gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Babátúndé ṣé ẹ̀yin ní ìbéèrè mi tẹ́ fẹ́ bi wọ́n àǹfààní yẹn ti wà nílẹ̀ báyìí fún yín nọ́mbà kan hàn lọ́wọ́lọ́wọ́ yẹn ní ojú amóhùnmáwòrán yín àti àdírẹ́sì ẹ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ ẹ máa fi ránṣẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè tí wọ́n bá tún padà wá sórí ètò nítorí kò ní jẹ́ ẹ̀kan fún wọn lágbára Ọlọ́run àwọn adá yín lóhùn gbogbo ìbéèrè tí ẹ fẹ́ bi wọ́n. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Jídé Kòsọ́kọ́ ni orúkọ tèmi. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ ẹ máa bá wa ká lọ ní gbogbo ìgbà. ṣé ìwọ ò gbọ́ pé bọ́sẹ̀ kú ni. kí ló ní tí gbogbo wọn kún lé wọn bẹ́ẹ̀ tó bá jẹ́ kó jẹ́ṣu tó tún wá kú dáàbò kí ṣu yẹn ò ṣiṣẹ́ nìyẹn. wọ́n sọ bẹ́ẹ̀ mọ́. ọlọ́jẹ̀ ni mí ṣẹ́gun dádé. mo fẹ́ kí o sọ oore ńlá kan fún mi kí ọya mi ní bàtà ará ọ̀run bàbá rẹ. èmi tàbí ní ìdílé Kristẹni kí ló kàn tèmi àti eégún. gbìyànjú láti gba àwẹ̀ mẹ́sàn-án fún ọjọ́ mẹ́sàn-án. ṣé o rò pé nǹkan kan ò tí ì ṣe báyìí ń gbọ́ kí ló dé. kí ni òde. kí ló dé tẹ̀ ń bínú Ọládé. ẹ̀yin gbálẹ̀ ẹ̀yin gbàdó sí. kó pàgbì. òkú lẹ́lẹ́jà ń tà. báwo lo oògùn ẹrù bí bàálù báwo yóò dàbọ̀. ẹ̀kú ọdún ẹ̀ mọ̀ kí ló dé ojú yín yóò. ojú mi pé mo rẹ́rìn. ẹ̀yin rẹ́rìn but kò like. ojú mi pé mo ń ké. just tears dropping like you're bothered. bọ́dà Babátúndé ìlú tẹ́ ẹ ti wá wọ́n á ní ìlú ńlá ni ìlú tó jìnnà síná tó dẹ̀ súnmọ́ àlùjànnà àbí bọ́n yẹn máa ń pè Ìlọrin kọ́ nìyẹn. àwọn àfáà máa ń sọ bẹ́ẹ̀ àtàwọn èèyàn. àtàwọn èèyàn bẹ́ẹ̀ni àti àwọn èèyàn bíi tiyín. bẹ́ẹ̀ni. ó tún wá túmọ̀ sí pé àṣàṣe àti èdè ó rinlẹ̀ dáadáa ní ìlú Ìlọrin bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ṣe rí abala tí mo dárúkọ lẹ́ẹ̀kan
ìyẹn abala ṣó láyà a gbé kalẹ̀ láti lè máa dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá ni. ṣé rí ṣùkú tó wà níwájú wa yìí. lélẹ̀. bẹ́ẹ̀ ni ìbéèrè 10 ló wà nínú ẹ̀ ẹ ní àǹfààní àti mú 3 tẹ́ bá mú yìí èmi á bí yín ẹ dẹ̀ dá wa lóhùn ẹ dá wa lẹ́kọ̀ọ́ ẹ là wá lọ́yẹ̀ ní orí àwọn ìbéèrè yìí ṣó ti yá. ó ti yá. bọ́dà Túndé ṣé ẹ láyà. àyà mi rèé. àyà ń dà. ìgẹ̀rẹ̀ kò bá yín lẹ́rù mo láyà. àyà mi ò tiẹ̀ já rárá. àgbàtà wọ ẹ̀sàmù olùbáyìí 3. bẹ́ẹ̀ ni 3. ẹ má tu ẹ má tu. ó ti di méjì àbí. ó di méjì ẹ. ọ̀nì. ẹ ṣeun. ẹ má mi kanlẹ̀ fúnra yín lẹ́mu. ìbéèrè 3 tó jẹ́ àkọ́kọ́ kí ló dé tẹ̀ ń nọrùn. ẹ jókòó dáadáa kẹ́ fẹ̀yìntì. ẹ gbẹ́sẹ̀ lẹ́sẹ̀. àsìkò question rẹ̀. ìbéèrè 3 tó jẹ́ àkọ́kọ́ kí ni ìtumọ̀ ẹ̀ tí wọ́n bá fi ìgbín pàrokò sí èèyàn nílẹ̀ Yorùbá. ìgbín bẹ́ẹ̀ ni. jíjẹ ìgbín pàrokò kò sì sáǹfààní àti pélé. ìgbín ó ní òwe kan tí wọ́n máa ń pa nílẹ̀ Yorùbá tó máa ń ní ṣe pẹ̀lú ìgbín. a ní ó fẹ́ ṣe díẹ̀. ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tìgbín. ẹ̀rọ pẹ̀sẹ̀ tó bá fi ìgbín pàrokò síyàn. ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tìgbín. n tí mo mọ̀ tán máa ń sọ náà nìyẹn. n tẹ́ ẹ mọ̀ àbí tí mo sọ fún yín. irọ́ tèmi mọ̀ tán máa ń sọ. tèmi sọ fún yín. sẹ́yìn náà sọ ní sí. mo sọ àmọ́ ẹ̀ tí ìtumọ̀ ẹ̀ bí mo ṣe fẹ́ kẹ́ túmọ̀ ẹ̀. ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tìgbín bóyá àrokò wọn sì ń parokò lọ́dọ̀ wa o. ẹ dákun bóyá kẹ́ ẹ dá mi lẹ́kọ̀ọ́ lórí ẹ̀. ẹ ṣe wọ́n ní èyí túmọ̀ sí pé ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tìgbín ilé ìgbín kì í gbóná kò sí ikú lójú olúwa rẹ̀. pé kó fi ọkàn balẹ̀. ẹ ṣe àwa náà tún wá kẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé. ẹ ṣe. ọ̀dà èmi náà gbà yóò. ìbéèrè 10 ẹ gbà o. ẹ gbà. ìbéèrè mi ò fámúlùmọ́là ìbéèrè 10 tó jẹ́ ìkejì kí ni ìtumọ̀ ẹ̀ tí wọ́n bá fi ẹ̀kẹ́ ilé àti ìbọn pàrokò síyàn. ẹ̀kẹ́ ilé àti ìbọn bóyá ogun fẹ́ jánu tá bá fi ẹ̀kẹ́ àti bóyá. kí ni wọ́n ń sọ fún. kó máa múra ogun lẹ́nu. ó ní í ṣe pẹ̀lú ogun lóòótọ́ àmọ́ ìtumọ̀ tẹ́ ẹ fún mi yẹn ò tí ì dán mọ́rán tó. ẹ̀kẹ́ àti ìbọn tó bá fi pàrokò ránṣẹ́ síyàn. ìbọn musa mọ̀ pé ogun ló mú dání. ó túmọ̀ sí pé wọ́n ń sọ fún ẹnìyẹn pé àwọn máa ṣe àtìlẹ́yìn fún nípa ogun tán fẹ́ jà. tí wọ́n fẹ́ lọ jà. ọmọdé akéèyàn yóò lódò mo tún kẹ́kọ̀ọ́. àwọn Yorùbá ní ìgbà ẹ̀kẹ́ ló ń fọwọ́ tilẹ̀. ìyá mi mo gbé fún yín mo gbé fún yín. ìbéèrè 3 tó jẹ́ ìkẹta kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ kò nífun kò lẹ́dọ̀ bẹ́ẹ̀ sì ni ó ń sáré ju gbogbo ẹni tó ní lọ kí ni nǹkan náà. kò lọ́wọ́. kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ kò nífun kò lẹ́dọ̀ bẹ́ẹ̀ ni ó ń sáré ju gbogbo nǹkan tó ní lọ. kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ kò nífun kò lẹ́jẹ̀ àbí. kò lẹ́dọ̀. kò lẹ́dọ̀ ó sáré ju gbogbo. gbogbo àwọn nǹkan tó ní àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí ó ń sáré jù wọ́n lọ. ṣé kẹ̀lẹ̀bẹ̀ kọ́ yẹn. kí ló kan kẹ̀lẹ̀bẹ̀ pẹ̀lú fún àtẹ̀dọ̀. kò lọ́wọ́ kò lẹ́sẹ̀. ó ń sáré. Ọlọ́run ìmọ̀.
pẹ̀lú bí mo yẹ ṣe atẹ́gùn. afẹ́fẹ́. Afẹ́fẹ́ náà látẹ́gùn. àmọ́ gbàtà tàdé ń yíwọ́ báyìí ká ń yíwọ́ báyìí. Ọlọ́run ní gba ẹyọ kan nú ẹ̀. ẹyọ kan kò lè gbà. tí ìgbà kankan Olúwa mà wá sí nǹkan sáà ní padà sílé ìwé Yorùbá báyìí. ẹ má bínú ẹ̀yin ọmọ Yorùbá pàdójú tì yan torí ẹlòmíì ó tún wò pé pẹ̀lú gbogbo bó ṣe fagbárí kọlà yìí ẹ má bínú ní padà sílé ìwé. wọn tiẹ̀ ní bínú nítorí ó ní nǹkan kan tí mo máa ń sọ wípé Yorùbá èdè tó gùn ni kò dẹ̀ sí ẹni tó gbọ́ tán eléyìí tá à ń ṣe yìí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan èyí tèmi àti yín jọ kà yìí àtijọ́ mọ̀ àwọn tó ń wò wá nílé náà àwọn náà ti mọ̀ kò ní ṣe àjèjì sí wọn lọ́jọ́ míì tí wọ́n bá tún gbọ́rọ̀ béèrè. òótọ́ ni. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bọ́dà Babátúndé àti ròkun àti rọ̀ṣà nísìnyí ẹ jẹ́ ká fi ààbọ̀ fún ta ni Èlébùté. ìyẹn já sí pé abala tó kù tá fẹ́ fi kágbá ètò yìí òun ni à ń pè ní Gbajúmọ̀ ń jó. Gbajúmọ̀ ń jó. àmọ́ nǹkan tó ń bà mí lẹ́rù ni ọwọ́ tẹ́ ẹ gbé wọlé lẹ́ẹ̀kan. pẹ̀lú jó wọ́n bí mi mọ́ jó ni èmi gbéraga mi ọ̀rọ̀ oníjóde wọ́n bí mi mọ́ jó ni mo ti ṣe freedom jó ní ìsìn yóò tó 55 years tí mo ti ṣe freedom jó gbẹ̀yìn látàrí àwọn bàbá wa sẹ́yìn. ẹ̀yin gangan ẹ ti tọ́ ọmọ ọdún mélòó náà. sẹ́mi I'm close to 40 50 kìíní kan mo pè mo ti ń jó láti inú mọ́mì wá wá ni àwọn dókítà gan máa ń sọ fún wọn pé ọmọ yìí máa ń tàpá wọn ni mo fẹ́ wá jó láyé ni ìjó lọ́lọ́run fi rọ̀ mí lọ́rùn jù mo gba sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ ni ìjó. èmi tiẹ̀ máa ń nífẹ̀ẹ́ sí tí n bá láwọn àlejò tó máa ń gbéraga bíi tiyín báyìí. ṣé níbi ọ̀rọ̀ oníjóde bẹ́ẹ̀ni ọ̀dà kò sí wàhálà. èmi fẹ́ kọ́jọ́ látara tí ní ẹjọ́ ẹ jẹ́ kó ṣe é kọ́ fún mi ṣé ẹ ṣe yẹn fún mi. ẹ wọ ẹ máa gbóhùn sókè lọ́wọ́ èèyàn mélòó mélòó láti ṣe Bọ́dà Babátúndé. mo kó wa ni. èmi náà rí èmi náà rí ẹ̀yin ẹ wo bẹ́ẹ̀ ṣe ń mí èmi ò lẹ́mìí irú ìjọ bẹ́ẹ̀. ijó orin tẹ gbé wá ni orin tẹ gbé wá ẹni tó kọ náà fi sùúrù jó. tálẹ́ni tó kọ orin tẹ́yìn nìkan dájọ́ sí yẹn. bàbá tọ̀ sí rẹ̀ ni. ta ló ń pè bẹ́ẹ̀. Òbésèré bàbá òǹjọ kan dó sójú kan bàbá bá bẹ̀rẹ̀ ijó ń tọ́ mi lábìrìjì báyìí èyàn mọ̀ lé wọn mú dùn wọn ta ni. látòrí bíríìjì. Michael Jackson ò ṣe kinní tó wọn níbi pé kéèyàn èèyàn ní jójó wọn tán kéèyàn má lo paracetamol. mo mọ̀ pẹ́ láti lò ẹ̀yin lò. èmi mọ̀ pẹ́ láti lò èmi ò lẹ́mìí wàhálà tẹ́ gbé wá yẹn kí ni wọ́n pe àkọlé àwo yẹn. tá a jó tán sí. tẹ́yìn nìkan jó tán sí ẹ̀yin nìkan lẹ jó. níbo la wà tá a ti gbé ń pariwo ìlú London aláwà àwọn fúnra wọn náà lè sọ táìtù ẹ̀. èmi kàn mọ̀ pé mi gbọ́ orin ta mo jó ni àtúnfà àwọn tó ń ta késẹ́ẹ̀tì bàbá fúnra wọn ni wọ́n lè bàbá fúnra wọn ni. life in Europe náà pé o. life in Europe. Europe.
máìdì mi fẹ́ sọ náà. ẹ fẹ́ sọ ìgbà tí mo ti gbọ́ ìlú London làwà tá ti ń pariwo ni kò jẹ́ kí n mọ̀ ẹ mọ̀ pé Europe yàtọ̀ sí. ṣé iṣẹ́ tíátà yìí tó ti gbé yín lọ sí òkè òkun? Kò tí ì gbé wa lọ àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run very soon. agbára lọ́wọ́ Ọlọ́run. ilé tí wàá tó lọ báyìí Òkèlè ẹ ṣe pé a pè yín ẹ jẹ́ wa níhò láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yín. àdúpẹ́ lọ́wọ́ wọn. Dúpẹ́ cosmetics tí gbogbo wa mọ̀ sí Alájà Shine àwọn náà wọ́n ní ká fún yín. àdúpẹ́ lọ́wọ́ àwọn náà. iléeṣẹ́ MTN pàápàá wọn ò gbẹ́yìn wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn yẹn mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. àdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ gbogbo àwọn iléeṣẹ́ tí wọ́n fi kíní sọwọ́ sí wa iléeṣẹ́ yín ò ní bàjẹ́ Ọlọ́run á máa ran ẹ̀yin náà lọ́wọ́ ètò Gbajúmọ̀ tí a dẹ̀ ń sọ yìí ètò Gbajúmọ̀ ò ní rẹ̀yìn ẹ̀yin tẹ́ ẹ jó lóòtú náà agbára àti okun tí ẹ fi ń darí ètò náà Ọlọ́run á máa fún yín a dúpẹ́ lọ́wọ́ a sì dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa náà. mo fẹ́ kẹ́ ẹ wá dágbére fún wọn. tọ́ a fẹ́ máa lọ báyìí àmọ́ lílọ tá à ń lọ àní lọ ìlọlékú lọ́wọ́ torí pé a tún padà wá àwa láàmú wá ẹ̀yin láàmú bá a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. ilé tí wàá tó lọ báyìí àmọ́ ká tó lọ ẹ jẹ́ ká gbára wa níyànjú gbogbo nǹkan tá a bá ń ṣe láyé ẹ jẹ́ kó jẹ́ ní ìwọ̀ntúnwọ̀nsì nítorí pé tá a bá kánjú momi omi gan lè pani lórí bá a bá kánjú jẹun ó lè gbabi tí ò dá jáde ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo èròǹgbà wa á já síbi re Adédoyin Kúkọ̀yí ló fẹ́ máa fi àsìkò yìí dágbére fún yín pé láyọ̀.